Àdùnní sọdún ayọ̀ àṣebí ronú. Ìyá Àyìndé sọdún ayọ̀ àṣebí ronú. Ìyá Àkànní sọdún ayọ̀ àṣebí ronú. Ìyá Àdùkẹ́ sọdún ayọ̀ àṣebí ronú. Ọ̀rọ̀ bànújẹ́ kò jẹ́ tìyẹ Àdùnní. Ọ̀rọ̀ bànújẹ́ kò jẹ́ tàwa o. Àdùnní sọdún ayọ̀ àṣebí ronú. Àdùnní ẹni ní ọmọ ló gbà omi ni ó mú kú. Àdùnní ẹni ní ọmọ ló gbà omi ni ó mú kú. Odò ní yóò rùlúwa ẹ̀ lọ. Odò ní yóò rùlúwa ẹ̀ lọ o. Ẹni ní ọmọ ló gbà omi ni ó mú kú. Kudiration Àdùnní okú ọjọ́ bí rẹ̀ tó bá ọ láyé. Ìyá mi Àdùnní ọlọ́mú méjì lókè àyà. Àdùnní ọsọdún èyí àjọ péjú ṣe tẹ̀mí ní lọ́wọ́n ọba tàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀. Àdùnní jẹ́ wá relé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìkòròdú nílé gbogbo èèyàn tí ó rẹ̀ bẹ̀ kọ́ mọ́ ṣàfira. Ìkòròdú ọ̀gá ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọmọ ọmọlẹ̀ afẹ́lẹ́jà. Ọmọ akẹ́nigbó kẹrù ọba ara ọ̀nà. Ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òróbìnrin rí. Àṣàwọn ní póríkí ẹsẹ̀. Òrìṣà Ìkòròdú ò pé méjì àfẹ́lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. Ẹ̀yin lọ́mọ àjèjì kí wọ́n gbọ́dọ̀ wò. Àjèjì tó bá wo ojú rẹ̀ ó lọ sí. Ọmọ Lísà àjùà akọyè má kọgun òrù kò gbin. Ẹ̀yin lọ́mọ Erelú àkọ́kọ́ ní Ìkòròdú. Ẹ̀yin níbí ní àrókò tayò. Ìbí ní níyàn àrókò ta kéèké. Ẹ̀yin lọ́mọ Ṣẹ́gun ní bùbá. Tọrọ ọmọ bàdà bárawú. Ọmọ aká sọ̀rọ̀ bí àgbà. Ọmọ Ògèdèǹgbé agbógun gbòòrò. Adékàkà lójú ogun. Ìyá Àyìndé àṣẹṣà mọ́dájà péjú ṣe tẹ̀mí ni. Ìyá Àdùkẹ́ dá mi lóhùn wọlé mi ń kíkú ọdún. Ìyá Àkànní gbọ́dún ṣíṣe ni. Àdùnní Kudiration dá mi lóhùn wọlé mi ń ké sí lọ́wọ́. Àṣẹṣà mọ́dájà péjú ṣe tẹ̀mí ni. Kudiration dára láyà ó dùn wò lọ́ọ̀dẹ̀ ó ṣe é bá nílé. Aṣọ tó mú lọ sóde rẹ́gí ló dúró. Bàtà tọwọ́ ṣẹ̀ṣẹ̀ ó dúró pínpínpín. Àdùnní dára láyà kò lábùkún kankan.